béèyàn bá dinú ewu tó wà ńbẹ̀ ó ju àǹfààní tó wà ńbẹ̀ lọ. Béèyàn bá dinú in tó jẹ́ wípé tó bá sọ síta lásìkò in tí wọ́n lò sí gan ó lè mọ́ tó nǹkan. Mi ò fẹ́ sọ fún yàn, mi ò fẹ́ kéèyàn ó mọ nǹkan kan nípa mi. Nígbà tí ó bá fi sọ síta sí ó ti di rántó, yóò di wípé kì í ṣe tí ó lè gba nǹkan kékeré mọ́. Sọ́ọ́rí béèyàn bá dinú ikú òjijì òjìnà ṣe ń tọ̀hún mọ́jẹ̀ ń tàn ọ́. Èmi sọ̀rọ̀ fún yàn ìmọ̀ bá ṣe ń ṣe ìmọ̀ jẹ́ ṣe ń ṣe kíní ọ̀sà keep it to yourself náà ni Ọlọ́run ó bọ̀ ọ́ ṣe o. Béèyàn bá dinú depression gan òjìnà ṣe ń tọ̀hún. Torí kíni nígbà míì téèyàn bá tún tó wà lọ́kàn àyà rẹ̀ síta kọ́mọ rẹ̀ ní ràn lọ́wọ́ gan. Sórí ọ̀rọ̀ tútù tí ó gbọ́ àti ìyànjú tí wọ́n ó gbà ọkàn rẹ̀ ó sì ṣe kíni yóò fúyẹ́. Ẹni bá dinú wọn a máa gbà lọ́pọ̀lọpọ̀. Kódà kì í ṣe wípé tówó nìkan ẹlòmíì wọn a máa lu jìbìtì ara. Béèyàn bá dinú ikú òjijì òjìnà síbí gẹ́gẹ́ bí mo ṣe sọ. Béèyàn bá ti dinú jù, béèyàn bá ti dinú jù, bí nǹkan bá ń ṣe tí ò bá tètè sọ síta tí ó fi di rántó òun náà ni ó mọ ràn kò sẹ́ni tó kó bá. Béèyàn bá ti dinú jù ewu ńlá bẹ́ńbẹ́ o. Ewu ńlá ń ṣe kíni? Ewu ńlá bẹ́ńbẹ́. Ẹ sì mọ àwọn tán bá dinú jù ṣọ́ra fún wọn. Ọ̀ní mọ tí ó bí ọnú, ọ̀ní mọ tínú wọn ó dùn sí. Kọ́lọ́hun kó ṣàánú ni. Sórí kéyìn ó mọ rojọ́ jù kó sì mọ dinú jù bọ́rọ̀ ilé ayé ṣe wà nù. Kéyìn ó rojọ́ jù náà ò dáa. Ṣùgbọ́n kéyìn dinú jù ewu rẹ̀ pọ̀ o. Sọ̀rọ̀ ẹni tí bá ń rojọ́ bọ́ ọ bá ṣẹ́ ọ tètè mọ̀ pọ̀ ṣẹ́rú èèyàn báwọn torí òní lè fi sínú yóò mọ gbé nú ni. Ṣùgbọ́n àwọn tó dinú sọ́ọ̀rí sá fún wọn. Alájíkẹ́rí iná ẹ bá ń like ẹ comment ẹ share ó dàbọ̀.